Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì Face TV Africa. Àjẹkù lédè bàbá wa Tafa Oloyede tí gbogbo èèyàn mọ̀ sí gbajúgbajà òṣèré ni tó jáde láyé ní àná. Èyí ni gbajúgbajà òṣèré bàbá wa ẹ̀dá onílé ọlá ń sọ̀rọ̀ nípa Tafa Oloyede lórí ikú rẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Òṣogbo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń jáde síta tó ti ń sọ̀rọ̀ nípa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó jẹ́ olówó láàárín àwọn kò sí ìrànlọ́wọ́ púpọ̀ látọ̀dọ̀ wọn, àti wípé ẹ̀dá onílé ọlá ní gbogbo àwọn ọmọ Nàìjíríà rere àti àwọn tí wọ́n jẹ́ jàǹkànjàǹkàn lórílẹ̀‐èdè Nàìjíríà kó máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìní nínú àwọn onítíátà. Ikú Tafa yẹn ó bá wa lójijì, wọ́n ní nǹkan kan ò mú tẹ́lẹ̀ ní àwọn. Ó sì ń tó ṣe. Ṣùgbọ́n ọrọ̀ ajé yìí náà ó pariwo. Ó pariwo. Pé kíjọba ó ràn òun lọ́wọ́, káwọn aráàlú ràn òun lọ́wọ́. Sáwọn aráàlú ràn yín lọ́wọ́ bàbá? Wọ́n ràn wá lọ́wọ́. Ọtí wọn ti gbádùn èrè yín. Wọ́n ràn wá lọ́wọ́. Láti Ìbàdàn lẹ́ẹ̀ ti gbére ẹlẹ́mọ̀sọ́ lẹ́ẹ̀mọ̀ gbé délé Haúsá. Káàkiri bẹ́ẹ̀. Ẹ̀ tún gbé padà, ẹ̀ tún gbé lọ́lẹ̀ Yíbò. A lè soṣù kan oṣù méjì àtó darí wálé. Àánú Ọlọ́run là ń jẹ. wọ́n níyàwó ẹlòmíì ò lóyún báyìí yóò ti bímọ ọ́lẹ̀ kó tó dé. Bẹ́ẹ̀ni. mo gba ẹ káàbọ̀ ẹ kó ewu ọmọ bàbá Abáyọ̀nlé ti dé o. Dàbí sójú ọ̀nà náà ló tún pọ̀. Bísọ́nà náà wà nínú àwọn ọmọ ní alárìnjó. Àwọn ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín àwọn aráàlú ṣe fún yín? Irú àwa nísìnyí a rí i pé ọjọ́ orí ń ṣe díẹ̀ ń bẹ. Ìtàn sì wà la tún lè ṣe, ṣùgbọ́n owó náà ni gbogbo ẹ̀. Ó ní kí lọ́jọ́ orí yín tó báyìí bàbá? Pẹ̀lú ògo Ọlọ́run mo ti lé ní ọmọ 100 ọdún báyìí. Ẹ ti lé ní 80. Ó ti lé 3. Ẹ ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ nù. Bẹ́ẹ̀ni. Happy birthday ọdún kìíní. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ wà pẹ́ńbẹ̀. Àmín. Ẹ̀mí yóò gùn. Àṣẹ. Ẹlẹ́ẹ̀ láwọn ìtàn tó dá lọ́wọ́ tẹ́ ẹ lè ṣe. Bẹ́ẹ̀ni. Irú ìtàn wo ni tó lè mìlú bí àwọn ìgbórí ẹlẹ́mọ̀sọ́hún? Àwọn ìtàn. Ṣé ọmọ táyìn náà lẹ ṣe fíìmù kan Àgbẹ̀kọ̀yà? Àgbẹ̀kọ̀yà bẹ́ẹ̀ni. Ẹ sọ̀rọ̀ Tafa Olóyèdé ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ tún láwọn ìtàn gbáǹkọ́ gbé báwọn. Ìtàn wà dáadáa tó jẹ́ pé ó lè yí ìgbésí ayé àwọn èèyàn padà. Tí ó yí gbogbo ẹ̀ padà bí rí. Gbogbo à ń pààyàn à ń ṣe wáyàn ìtàn náà ó lè sọ ń pa rẹ̀ náà. Kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe náà dáradára tí wọ́n ń pààyàn káàkiri. ọ̀dà yóò ṣẹlẹ̀ ń jọ̀ǹjọ̀ǹ. Láyé ìjọ́un àgbọ̀rí o. Ẹ máa lọ nínú tọ́ ẹ máa wakọ̀ lọ lójú pópó lóru ni. Ọkọ̀ wọ́ọ̀dà kúngbà mi jọjọ́ pàṣẹ. á sùn bẹ̀. Wọ́n ní lẹ́ẹ̀bà kókúta mẹ́ta lẹ́ẹ̀bà fi dáná lẹ́. á tẹ̀ ní á sùn á sì jí. Wọ́n lẹ́ẹ̀bà tẹ̀bà lẹ́ẹ̀jẹ́ lẹ́ẹ̀jì. Bá a tún jí gan kókó tó wá tẹ̀lé wa á sùn mọ́ wọ́n fa lómi wọ́n fa gbogbo ẹ̀ á sùn jẹun. Lẹ́gbẹ̀ẹ́ bí ọkọ̀ bá takú sí ọ̀nà pé àṣẹ ní kókò ńlẹ̀ o wọ́n bá kókò fún yín. Kò tí ń tọ́jú ọmọ nìsín. Èèyàn gbọ́dọ̀ dánrú ẹ̀ wò ó ti lọ wọn ò gbúrò ẹ̀. Àtúpẹ́. Ṣé eré tẹ́ ẹ fi lè yí gbogbo nǹkan padà wà? Ó wà dáadáa. Owó láti fi ṣe náà ní nǹkan. Ẹ rò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Bí wọ́n yín bá nírú eré bá ń lọ ẹ lọ bá Ṣèyí Mákindé àwọn nǹkan bá ní ń fẹ́ irú eré tó lè yí nǹkan padà báwọn á tọ́ka ní tẹ́ ẹ lọ bá gè ẹ pé kó mú yín lọ́ọ̀dọ̀ Ṣèyí Mákindé Honorable Akeem Oge ẹni ó mú yín lọ́ọ̀dọ̀ Ṣèyí Mákindé ló kọ́ mi kó wọ́n sì gbére ńlá fún yín oní mílíọ̀nù. Ọ̀dà á sì gbìyànjú ẹ̀ wò. Èyí ò dúró bẹ́ẹ̀ bá tún wá fẹ́ bẹ̀rẹ̀ eré náà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ fíìmù àwa náà ó ṣagbátẹrù pé báwọn èèyàn ó sì dáwó jọ fún yín tí wọ́n fi ràn yín lọ́wọ́ àwọn èèyàn fẹ́ láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ojú yín gan-an ó ṣe yémúyémú. Adúpẹ́ àánú Ọlọ́run là ń jẹ báyìí o. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn olólùfẹ́ wa káàkiri ìlú èbó wọ́n fẹ́ pè yín wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ bóyin ní nǹkan kankan. ẹ wo bàbá yìí dá yìí dáadáa mo fẹ́ kẹ́ ẹ ta bàbá yìí lọ rẹ kó tọrọ báárà o ẹ má sì mí gbọ́ o bàbá bí àwọn ọmọ tó dá àwọn náà dá fúnra ara wọn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dùn bàbá yìí nú làárọ̀ ẹ̀
kó tó dago 6 mo fẹ́ kí inú rẹ̀ ó dùn kó pè mí pé ẹ ti dùn òun nínú àwọn èèyàn tí ń béèrè account number yín wọ́n ní I love bàbá ẹ̀dá so much àwọn èèyàn táwọn èèyàn fẹ́ràn yín tó báyìí wọ́n ti ń béèrè account number yín ọ̀dọ̀ ẹja ṣe báyìí nọ́mbà phone number yín ni ẹ fi ilẹ̀ gbogbo wọn tí bá ń pè yín tó bá fẹ́ fún yín lówó kẹ́ ẹ mọ̀ fún wọn lákàá nọ́mbà ṣe ti bọ̀ mo fẹ́ gba bíi èlò ló mo lè gbà fún yín kílẹ̀ tó sú ká gbà fún $1 million fún yín 500 kẹ́ẹ̀tì ẹ̀ kọ́kọ́ mọ̀ fi yín o jẹun náà kó tó di pẹ́ẹ́sì fíìmù tẹ́fẹ́ sí ọ̀ya nọ́mbà ẹ pè nọ́mbà yẹn. 080 080 55 55 933 933 045 045 bẹ́ẹ̀ni 080 55 55 933 933 045 045 ọkùnrin tí máa tẹ̀lé yín káàkiri kí ló kọ rẹ̀ náà. àríyọ̀ ni. àríyọ̀ máa bọ̀ mo fẹ́ káwọn èèyàn rójú rẹ̀. àríyọ̀ ni. ọ tẹ̀lé bàbá ẹ̀dá ò fi wọ́n lẹ̀ ò ní dàgbà yà láyé. nígbà tí wọn náà bá darúgbó ọ̀rọ̀ èèyàn sìkẹ́ rẹ̀. nínú tíátà náà lẹ ti mara. nínú tíátà náà ni. ìfẹ́ ń wá aṣọ yín pọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bẹ́ẹ̀ ni báwọn àjọpàdé l'Ógbómọ̀ṣọ́ náà. báwọn èèyàn ṣe gbógun ti tó irọ́ ó ní òun lè fi bàbá ẹ̀dá lẹ̀. ọlọ́run wà ní fi ọ́lẹ̀. àmín. ọlọ́run ní fi ọ́lẹ̀. àṣẹ. ẹ̀ ń gba fíìmù tá a fẹ́ ṣe yọ̀ọ̀bà jáde náà gbogbo wa láàjọ wà ń bẹ̀ pẹ̀lú ọlọ́run ẹ bá bàbá mójútó mo fẹ́ kí bàbá ó ṣe fíìmù lágbòógì kan kọjọ́ tó dọjọ́ alẹ́ tí wọ́n fẹ̀yìntì yányán mo fẹ́ kí wọ́n ṣe wọ́n fún bàbá lówó láàárọ̀ yìí ẹ máa bá bàbá yanjú rẹ̀ àkáǹtì nọ́mbà ẹ máa sọ àkáǹtì nọ́mbà tí wọ́n máa fún bàbá lówó sí 080 55 933 933 045 045 ẹ ràn bàbá ẹ̀dá lọ́wọ́ ọlọ́run ló sọ ẹ̀mí wọn dì sí i àwọn náà sick ńgbà kan tí sickness yẹn pọ̀ débi pé gbogbo tó wà lọ́wọ́ bàbá ni à ń ná sórí àìsàn yẹn kọ́lọ́n tó gbé wọn dìde padà mọ́tò méjì ńlọ́ba àìsàn yẹn lọ kíwà bàbá ẹ̀dá ẹ̀ wọ́n fẹ́ máa lọ bìkan wọ́n ẹ̀sẹ̀ máa pe tasí wọ́n máa pe nǹkan kan rí pé ọ̀dà ẹ̀ńtọ́ bá ní àánú ẹ̀ńtọ́ bá ṣàánú yọ̀ọ̀rá àánú gbà ẹ bá ń pe nọ́mbà yẹn kẹ́ ẹ̀ tó máa lọ bàbá. 080 080 55 55 933 933 045 045 ọ̀dà àdúrà àwọn ọgbà ẹ pè mí tó bá ti dago 7 alẹ́ kẹ́ ẹ sọ iye tó ti wọnú àkáǹtì yín fún mi ṣe é ti gbọ́ ẹ ṣe ẹ rà ṣá. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV wò sùwòbí.